A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọalọ́runmadẹ̀. Mínísítà agbèfọ́ba ìpínlẹ̀ Bello Matawalle ti ní kò dín ní 8,000 àwọn adàlúrú tí wọ́n ṣekú pa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2024 lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ọ̀rọ̀ wọ̀nyí wáyé níbi àgbéyẹ̀wò ìṣèjọba tó ń lọ lọ́wọ́. Matawalle gbóríyìn fún iṣẹ́ ààbò ìlú tí ìṣèjọba yìí ti gbé ṣe. Ó fi kún un wípé yàtọ̀ sí àwọn tí wọ́n ṣekú pa, ó lé ní 11,600 àwọn ọ̀daràn tí wọ́n ti mú. Bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe rí, ó lé ní 10,000 ohun ìjà olóró gbà níbi ìkọlù jákèjádò orílẹ̀-èdè. Matawalle tẹnumọ́ wípé àṣeyọrí ìṣèjọba láti gbógun ti ìwà dàlúrú tí ó jẹ́ ọ̀kan gbòógì àṣeyọrí wọn yóò fún ààrẹ ní àǹfààní sáà ẹlẹ́ẹ̀kejì ní ọdún 2027. Matawalle tún yànnàná àwọn àṣeyọrí ìjọba mìíràn. Lára rẹ̀ ni ìdásílẹ̀ Ilé-iṣẹ́ fún Ìdàgbàsókè Ohun Ọ̀sìn tí ó ní ó ti ń mú àyípadà bá owó èrè oko tí ó ń ṣe àlékún ohun ọ̀gbìn ní ẹkùn àríwá, àdínkù owó kóró oúnjẹ jákèjádò orílẹ̀-èdè, iṣẹ́ ojúnà tó ń lọ lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ó ti fi ìgboyà rẹ̀ hàn lórí àṣeyọrí Tinubu, ó ní ó ṣe pàtàkì láti mọ̀ wípé àṣeyọrí sáà ẹlẹ́ẹ̀kejì dá lórí àwọn àṣeyọrí sáà lọ́wọ́lọ́wọ́. Dókítà Túnjí Aláùsá tí í ṣe mínísítà fún ètò ẹ̀kọ́ ti sọ wípé bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe fìdí rẹmi níbi ètò ìdánwò JAMB ṣe àpẹẹrẹ àbójútó tí wọ́n ń ṣe pẹ̀lú ìdánwò tako màgòmágó. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní màgòmágó nínú ìdánwò ti wọ̀ lẹ́wù, èyí kò pèsè àǹfààní fún wọn láti kàwé. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni mínísítà ti ní èyí ṣe àfihàn wípé bí ó ṣe yẹ kí wọ́n ṣe ìdánwò ni wọ́n ṣe báyìí. Ó ní orí ẹ̀rọ kọ̀m̀pútà ní JAMB ti ṣe àgbékalẹ̀ ìdánwò rẹ̀ pẹ̀lú gbogbo ètò tí ó ṣe ìdáwọ́kọ́ pátápátá fún jìbìtì tàbí màgòmágó, ṣùgbọ́n irúfẹ́ ìgbésẹ̀ báyìí kò tíì sí fún ètò ìdánwò WAEC àti NECO. Aláùsá ní bẹ̀rẹ̀ láti oṣù kọkànlá ọdún yìí, ètò ìdánwò WAEC àti NECO náà yóò sún sí orí ẹ̀rọ kọ̀m̀pútà. Bí ó ti ní àwọn gbọ́dọ̀ wá ọ̀nà ìgbàlódé láti fi gbógun ti jìbìtì níbi ìdánwò nítorí àwọn tí wọ́n mọ̀wé ni wọ́n fi ojú aláìmọ̀wé wò. Mínísítà ní bí ó bá máa fi di ọdún 2027, gbogbo ìdánwò á ti yí padà sí CBT. Ó fi kún un wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀jẹ̀ láti ṣe àṣeyọrí, ṣùgbọ́n agbègbè tí wọ́n ti bá ara wọn ní ó fa ìwà ká máa wá ọ̀nà àbùjá tí ó mú kí àti kàwé di ìṣòro. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti sọ wípé ọmọ orílẹ̀-èdè yóò yíjú padà bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti yanjú ìṣòro ààbò tó ti gbilẹ̀ lórílẹ̀-èdè láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Èyí ń wáyé ní ọjọ́ kan náà tí ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀ wípé ìṣòro ààbò àti ọrọ̀ ajé orílẹ̀-èdè ti ń mú kí sùúrù ọmọ orílẹ̀-èdè pin. Bí ó ti ní kí wọ́n tètè gbé ìgbésẹ̀. Àwọn aṣòfin láti agbègbè tí ìṣòro ààbò pọ̀ sí jù tí wọ́n darí ìjíròrò níbi ìgbìmọ̀ náà fi ẹ̀sùn kan iléeṣẹ́ ààrẹ wípé ìgbìyànjú wọn ò tó láti yanjú ìṣòro ààbò orílẹ̀-èdè pẹ̀lú gbogbo n19.7 trillion tí wọ́n ti ná lórí ààbò. Èyí ń wáyé bí iléeṣẹ́ ológun ojú òfurufú ṣe ṣe àfihàn wípé àwọn ti pèsè ọkọ̀ jagunjagun ojú òfurufú fighter jet 9 sí i láti fi gbógun ti àwọn adàlúrú. Olórí ológun ojú òfurufú Air Marshal Hassan Abubakar ni ó ṣe àfihàn yìí. Ó ní iléeṣẹ́ ológun ṣekú pa adàlúrú 3,496 ní ẹkùn àríwá ìlà oòrùn láti oṣù keje ọdún 2023 pẹ̀lú àwọn tí ó lé ní 121,000 adàlúrú àti ẹbí wọn tí wọ́n jọ̀wọ́ ara wọn fún iléeṣẹ́ ológun. Abubakar ní ọkọ̀ jagunjagun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rà yóò túbọ̀ mú iṣẹ́ wọn gbòòrò sí i. Ó ní iye àwọn tí wọ́n dárúkọ wọ̀nyí ṣe àpèjúwe ìgbìyànjú wọn, ewu tí wọ́n là kọjá àti àbájáde èsì. Ọmọ ọdún 18 kan ni a gbọ́ wípé ó ti fún obìnrin tí kò dín ní 10 lóyún ní ìpínlẹ̀ Anambra. Kọmíṣánná fún ọ̀rọ̀ obìnrin Ife Obianabo ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Bí ó ti ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n fi ẹ̀sùn yìí tó òun létí. Méjì nínú àwọn ọmọbìnrin yìí ni wọ́n jẹ́ ọmọ ọ̀gá rẹ̀ àti ọmọ ọ̀dọ̀.
ọ̀gá rẹ̀ nígbà tí àwọn 8 yòókù lóyún láàrin oṣù méjì tí ó padà sí abúlé lẹ́yìn tí ọ̀gá rẹ̀ lé e lẹ́nu iṣẹ́. Kọmíṣánná ṣàlàyé wípé wọ́n rán ọ̀dọ́mọkùnrin yìí láti lọ kọ́ iṣẹ́ òwò ṣíṣe. Kò tíì pé oṣù 3 tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ ni ó fún ọmọ ọ̀gá rẹ̀ lóyún àti ọmọọṣẹ́ ọ̀gá rẹ̀. Èyí ló mú ọ̀gá rẹ̀ lé e lẹ́nu iṣẹ́. Kò tún pé oṣù méjì tí ó padà sí abúlé ni ó fún àwọn 8 lóyún láàrin abúlé. Obinabo ti ń bẹ̀bẹ̀ fún ìmọ̀ràn lọ́wọ́ ará ìlú bí ó ti ní èyí kọjá òye òun. Kọmíṣánná fi kún un wípé ìyá rẹ̀ ni ó wá fi ẹjọ́ rẹ̀ sùn ní ọ́fíìsì bí ó ti ní gbogbo ìgbà tí òun bá ti kófìrí obìnrin tó ń rìn bọ̀ ní ilé wọn ni àyà òun máa ń já pẹ̀lú ìbẹ̀rù wípé kí ó má jẹ́ wípé ó tún ti fún èyí náà lóyún. Àjọ alámòójútó ìgbòkègbodò ọkọ̀ ní ilẹ̀ United States NTSB ti fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọkọ̀ òfurufú helicopter tí ó ṣekú pa ọ̀gá àgbà àná fún ilé-ìfowópamọ́ Access, Herbert Wigwe, ìyàwó rẹ̀ àti ọmọkùnrin rẹ̀ pẹ̀lú àwọn 3 mìíràn ní oṣù kejì ọdún 2024 wípé àìkáràmáìsìkí ni ó fa ìjàmbá. Nínú àkọọ́lẹ̀ àkọ́kọ́ ní NTSB ti ní ìjàmbá yìí wáyé lẹ́yìn tí awakọ̀ tàpá sí òfin ọkọ̀ òfurufú pẹ̀lú bí ojú ọjọ́ ṣe rí tí ó sì tún tẹ̀síwájú àti wa ọkọ̀. Bákan náà ni àbájáde ìwádìí dá ẹ̀bi ru iléeṣẹ́ ọkọ̀ òfurufú pẹ̀lú bí wọ́n ṣe fi ojú fo ààbò ẹ̀rọ ọkọ̀. Ìjàmbá yìí wáyé nítòsí ẹnubodè California sí Nevada ní ọjọ́ 9 oṣù kejì ọdún 2024. Gbogbo àwọn 6 tí wọ́n wà nínú ọkọ̀ ni wọ́n di olóògbé. Lára wọn ni Wigwe àti ẹbí rẹ̀ pẹ̀lú alága àná fún Nigerian Exchange Group PLC Abímbọ́lá Ògúnbànjọ. Àwọn sínétọ̀ 3 láti ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti gbáradì láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Lára àwọn wọ̀nyí láti rí Alhaji Adamu Aliero, Alhaji Yahaya Abubakar Abdullahi àti Alhaji Garba Maindoki. Ìjì yìí kan náà ti mú kí adarí ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Jigawa Yahaya Zakari àti ogunlọ́gọ̀ àwọn alátìlẹyìn PDP ní ìpínlẹ̀ bọ́ọ̀dì sí APC. Àwọn sínétọ̀ 3 yìí ní ìpàdé pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ Ẹtì ní ilé agbára ìlú Àbújá láti lọ fúnra wọn sọ èròǹgbà wọn àti darapọ̀ mọ́ APC fún Tinubu. Alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje, Gómìnà ìpínlẹ̀ Kebbi Nasiru Idris, Gómìnà ìpínlẹ̀ Sokoto Ahmad Aliyu, Mínísítà fún ètò ọrọ̀ ajé Atiku Bagudu pẹ̀lú Sínátọ̀ Aliyu Wamako wà lára àwọn tí ó sin àwọn lọ ọ̀dọ̀ ààrẹ. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé, Ganduje ní kò sí ìfòyà lórí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wọn. Ààyè wà nínú ọgbà àjàrà, pẹ̀lú ìrọ̀rùn ni àwọn wọ̀nyí á fi fẹsẹ̀ múlẹ̀. Ó ní ààrẹ ti gbàdúrà fún ìpinnu àwọn sínétọ̀ wọ̀nyí. Bí ó bá máa fi di ọjọ́ Ìṣẹ́gun, gbogbo wa la máa rí ohun tí yóò ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martins Vincent Osseh, tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man, ní àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn màgòmágó owó. Inú ọgbà ilé-ìfowópamọ́ GTB ní ìlú Àbújá ni àjọ EFCC ti dènà de VDM kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un. Èyí ló mú àwọn olólùfẹ́ rẹ̀ kórajọ sí olú iléeṣẹ́ ilé-ìfowópamọ́ GTB ìlú Àbújá láti béèrè fún ìdásílẹ̀ rẹ̀ ní kíákíá. Pẹ̀lú pátákó lọ́wọ́ àti oríṣiríṣi àkọlé bíi "Yọ̀ǹda VDM", "Jíjàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn kì í ṣe ẹ̀ṣẹ̀" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn olùfẹ̀hónúhàn fi ń pariwo, tí àwọn kan ní mímú VDM ní ọwọ́ kan òṣèlú nínú láti fi pa á lẹ́nu mọ́. Agbẹjọ́rò rẹ̀ Dèjì Adéyanjú náà ṣàlàyé wípé láàrin ọgbà ilé-ìfowópamọ́ GTB ni àjọ EFCC ti dènà de VDM kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un. Èyí ló mú kí ará ìlú ní ìgbàgbọ́ wípé ó ṣeé ṣe kí ilé-ìfowópamọ́ yìí lẹ̀dí àmọ̀ pọ̀ pẹ̀lú àjọ EFCC, ṣùgbọ́n GTB sẹ́ ẹ̀sùn yìí nínú àtẹ̀jáde bí wọ́n ti ní kìí ṣe inú ọgbà wọn ni wọ́n ti mú VDM. Àwọn ìlúmọ̀ọ́ká àti olórin náà fi ìṣọ̀kan wọn hàn sí VDM
lára wọn ni Davido. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Davido ti yànnàná ipa VDM ní ìgbésí ayé ará ìlú pẹ̀lú gbogbo rògbòdìyàn tí ó yí i ká. Ó ní àtìlẹ́yìn àti ọ̀rọ̀ ìyànjú tí ará ìlú fi hàn sí VDM ni ó fún un ní ìgboyà àti tẹ̀síwájú nínú iṣẹ́ rere rẹ̀ fún ará ìlú. Gbẹ̀yìngbẹ́yín, VDM gba ìyọ̀ǹda kúrò ní àkàtà àjọ EFCC. Nínú àfihàn fídíò ní VDM ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ṣì wà ní àkàtà àjọ EFCC, òun sì ní ìgbàgbọ́ wípé ó ṣeéṣe kí wọ́n má dá a padà mọ́. VDM ní lẹ́yìn tí òun kúrò lákàtà àjọ EFCC ni òun ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mìíràn, ṣùgbọ́n bí ó ti gbìyànjú àti wọ inú iCloud àkáǹtì ni ó rí wípé òun kò ní àǹfààní sí i mọ́. Ó wá wí fún àjọ EFCC wípé òun fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìrẹ́pọ̀, ṣùgbọ́n ohun tí ó lè ba ọ̀rẹ́ wọn jẹ́ ni bí wọ́n bá lọ ṣe àfihàn àwòrán rẹ̀ pẹ̀lú ẹ̀sùn tí wọ́n lọ́ mọ́ lẹ́sẹ̀ láì pèsè ẹ̀rí tí ó péye. Robert Francis Prevost ti fìtàn balẹ̀ láti di Póòpù tuntun àkọ́kọ́ láti ilẹ̀ Amẹ́ríkà lẹ́yìn wákàtí 24 conclave ní Vatican. Òun ni ó gba ipò lọ́wọ́ Pope Francis tí ó jáde láyé nínú oṣù tí ó kọjá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó fi ṣàkóso ìjọ àgùdà lágbàáyé. Robert Prevost tí ó wá di Pope Leon XIV ni ó jẹ́ ọmọ ilẹ̀ United States pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí lẹ́nu iṣẹ́ Olúwa, tí òmíràn jẹ́ jáde láti ẹnu iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ajíhìnrere míṣọ́nà ní Peru. Ó gbọ́ èdè Spanish dáadáa. Kò tíì pẹ́ tí olóògbé Pope Francis ké sí i láti wá darí ọ́fíìsì alágbára ní Vatican. Bàbá rẹ̀, Louis Marriott, ni ó fi ọ̀nà ìgbàgbọ́ hàn tí ó jẹ́ French-Italian catechist ní ìgbà náà, bí Prevost ṣe jẹ́ altar boy àti akẹ́kọ̀ọ́ inú ọgbà. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.